ẹni tí ó bá ṣí làákàyè ó máa mọ̀ pé Yorùbá ò lógo nínú Nàìjíríà, Yorùbá ò nípa kankan nínú Nàìjíríà. Àwọn tó ṣe agreement Nàìjíríà bí àwọn ṣe benefit sí fún wa nítorí àwọn Haúsá wọ́n ṣe benefit sí fún Nàìjíríà. Tẹ́ bá ti rí tí ajé ń sọ̀kalẹ̀ tí àwọn èèyàn ń tà, ẹ fẹ́ bọ́ra bẹ̀ ní nǹkan jẹ́ o. Ó lágbára o. Tabaníkà wò ní Èkó, ẹ rí bí oríṣiríṣi ọjà ṣe máa ń jóná lọ́tún jóná lósì. Mo wá fẹ́ kẹ́ wá lọ gbọ́ ìmọ̀ràn tí àwọn bọ̀dá wa Saheed Ire tí wọ́n fún Lagos State àti àwọn ọba tó wà ní Èkó pé ẹ fojú inú wò, ẹ má kàn sọ pé it's normal, it's normal. Àti ẹ̀yin tẹ́ ń tajà nínú Èkó, kẹ́ wá gbọ́ ìmọ̀ràn tó fún yín tí gbogbo yín kàn máa ẹ máa rajà báyìí gbogbo ẹ̀ dáńdá wì nínú ṣọ́ọ̀bù yín. Ẹ wá lọ gbọ́ ohun tí àwọn bọ̀dá wa Saheed Ire sọ lórí ẹ̀ àti ìmọ̀ràn tí wọ́n fún wa. Bóyá ẹ̀yin náà wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Lagos Island yẹn, fire everyday yẹn, Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa o. But I will advise little people, torí kì í ṣe gbogbo èèyàn ló gbọ́n. Wọ́n lè sọ pé àkílẹ̀ lè ń sọ báyìí, ìyẹn ò dẹ̀ káyé, ìyẹn ò káyé. Àwọn kan máa bring information wa ni pé ọ̀gá má kó gbogbo ẹrù ẹ sínú ṣọ́ọ̀bù. Mo yọ ṣọrẹ àfà bóni. Má kó gbogbo ẹrù ẹ sínú ṣọ́ọ̀bù. Mo ṣe lè láti tún fi ṣí àwọn kan níyè. Máa kó àwọn kan lọ lé. Gbogbo ọjà kan lèèyàn ń tà nínú ṣọ́ọ̀bù. Àwa náà la sọ gbogbo ẹ̀ di ogun mọ́ra wa lọ́wọ́. Èèyàn lè jókòó nílé ẹ̀ kó tajà dáadáa. Àmọ́ àmọ̀ràn mi rèé o. Má kó gbogbo ọjà ẹ sínú ṣọ́ọ̀bù o. Bí ẹni ṣe rí kọ́lọ̀ là ń rí o. Àní ráburú o. Ìdààmú kò ní dé bá wa o. Ẹni wájú kò ní padà dèrò ẹ̀yìn o. Ẹ̀yin tẹ́, especially ẹ̀yin tẹ́ wà ní Lagos State Island. Ẹ má kọjá Ire owó on the build. Mo kí yín sir Mr. Hamzat olórúkọ dádì mi. Ó lọ fà. Tí ẹ bá ti rẹ́ni tó ń jẹ́ Hamzat báyìí máa ní olórúkọ bàbá mi rè. Káti ẹ̀gbà pé wọ́n lórúkọ Yorùbá tán fi pamọ́. Àmọ́ mo ti ń gbé àwọn náà débẹ̀ báyìí pé ẹni yín pa mí, èmi ti lọ náà. So ẹ jẹ́ ká tọ́jú àwọn properties wa o. Bí náà ṣe ń sọ káàkiri, kí nìdí mo kọ́kọ́ dárúkọ àwọn kábíyèsí wa méjì nínú àwọn tí mo mọ̀ ní ọba Èkó ni wípé tó bá ní nǹkan tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí nǹkan ìbílẹ̀, because tẹ́ bá rò pé iná yẹn kàn ń ṣẹyọ naturally ni ojú tó lé kálukú bá wù kó fi wò ó, bọ̀ kẹ́ jẹ́ ká ronú sí dáadáa pé ṣé natural dẹ̀ níná wọ̀nyí ń ṣá, because ibi tí ajé ti ń sọ̀kalẹ̀. Mo lè sọ nínú stéètì bíi mélòó kan tá a ní, lára àwọn ibi tí ajé ti ń sọ̀kalẹ̀ nílùú Èkó ní Lagos Island jẹ́, ní Yaba jẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí má máa pariwo, kí má máa mo gbọ́dọ̀ dárúkọ Ìkẹjà, tí n bá dárúkọ Ìkẹjà mo fuck up. Agége àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láwọn tí ó confirm tó jẹ́ pé lọ́jà ní ọjà Èkó kò sí bórí ẹni tó ń gan ṣe kú tó, kò sí bó ṣe kùtà tó, àìtà àríyàn rajà lọ́wọ́ ẹ̀ ní Island ń jẹ́. Ní Ogun State tá bá sọ̀rọ̀ Kútọ̀ l'Ábẹ́òkúta, à sọ̀rọ̀ Mòwe, à sọ̀rọ̀ Ṣìún and some other place ní Ogun State. Tá bá sọ̀rọ̀ Àkúrẹ́, a mú ọjà ọba Adéṣídà, a máa mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má yẹ kí n máa dárúkọ too much. So tá bá ń sọ̀rọ̀ Ìbàdàn, ẹ rí pé ọjà Gbági àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá ń sọ̀rọ̀ Ìlọrin ní Kwara lọ́hùn, mi ò fi gbogbo ara mọ ọbẹ̀ yẹn ná.
mi fi gbogbo ara mọ bẹ̀yẹn torí ń débẹ̀rì mi débẹ̀rì àmọ́ wọ́n lọ́jà náà àmọ́ ibi tẹ́ bá ti rí tí ajé ń sọ̀kalẹ̀ tí àwọn èèyàn ń tà ẹ fẹ́ bọra bẹ̀ ní nǹkan jẹ o ẹ fẹ́ bọra bẹ̀ ní nǹkan jẹ ẹ fi bẹ̀ ní nǹkan jẹ bẹ́ni bá ń tà bó ń ṣe láyé ó ní bó ṣe jẹ́ bẹ́ni bá ń tà bó ń ṣoríire láyé ó ti ní bó ṣe jẹ́ kádàrá àtàyànmọ́ kò ní ṣaláìṣẹ̀ káyé má tọ́ọ̀ṣì wa ní sísítẹ́ẹ̀mù ni torí àwọn èèyàn burúkú ń bẹ ẹni rédè ń bẹ so ẹ jọ̀ọ́ ìdí tí mo fi kọ́kọ́ sọ pé mo lè ṣẹ̀yìn kábíyèsí yẹn ni torí wọ́n lè máa sọ pé àwọn ṣe ètùtù àwọn ti ṣe gbogbo nǹkan tí yẹ kán ṣe àmọ́ ibi tí ajé ti ń sọ̀kalẹ̀ tí iná dẹ̀ ń ṣẹ́yọ ń bẹ̀ ń gbogbo ìgbà ó yẹ kí a fojú ṣùnùkùn wò mo rò pé prógrámù mi yìí ó máa help ó tún máa help situation ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ lọ́jà ń bẹ̀ náà ẹ má kó gbogbo ọjà yín sínú ṣọ́ọ̀bù o kí wá ló jẹ́ kí n jáde gan pàtó woman kan bá mi sọ̀rọ̀ láàárọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bá mi sọ̀rọ̀ tó ń sìn ọlọ́run má jà rógun ẹkún láàárọ̀ kùtùkùtù Mr. Saidi kinní kan igbá kan àwo kan kí ló ṣẹlẹ̀ ẹ ní sùúrù àárọ̀ kùtù làwà èmi ṣe jí lọ́jọ́ Friday ẹ dákun ẹ má kó tiyín bá mi kí ló ṣẹlẹ̀ Lagos Island àwọn lẹ́rù síbẹ̀ kankan báyìí ló ṣẹlẹ̀ bí i last week àbí last 2 weeks náà ti ẹ̀kọ́ wọ́n ṣàṣọ gbọ́ ọ̀rọ̀ yẹn kí lẹ wá fẹ́ kí n ṣe báyìí kí n bá wọn sọ́ǹtà ni kí n dárúkọ wọn ṣẹ́yìn nìkan lọ́jà yín jó ni ẹ wá fẹ́ dé mi ránṣẹ́ ṣé ẹ lówó tẹ̀lé fi rán mi iṣẹ́ ni ẹ fara yín balẹ̀ èmi á kọ̀ sọ ọ́ níta pé Yorùbá máa ń sọ pé ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n etí dídí ló ń kóyà jẹ lòmíì etí dídí ló ń kóyà jẹ ọ̀pọ̀lọpọ̀ etí dídí àìgbọ́ràn ló ń kóyà jẹ a lot of people ẹ gbà bẹ́ẹ̀ ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n tó bá ń sọ fún yín pé ó ń bọ̀ Yorùbá máa ń sọ pé àwọn là ń dẹ́ẹ̀dẹ́ kò yẹ kó bẹ́nikẹ́ni lójijì Lagos Island kì í ṣẹ̀ṣẹ̀ jó kò ṣẹ̀ṣẹ̀ kí ń jò ó ti ń pẹ́ náà àmọ́ kò pọ̀ tó eléyìí now ìdí tí mo fi kọ́kọ́ kí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ni wípé bílẹ̀ Yorùbá ṣe rí báyìí mi ì sọ̀rọ̀ Nàìjíríà o nǹkan tó kàn mí ni màá mú o because èmi ò mọ nǹkan tó ń jẹ́ Nàìjíríà ní tèmi ìwọ tó bá fẹ́ bínú sí nǹkan tí mo sọ yẹn ó lè bínú o màá jíwèé ibi táwọn omi ńláńlá wà téèyàn lè kó sí àmọ́ èmi Saidi Ire èmi ò bìlífù nínú Nàìjíríà mi ì dẹ̀ gbà ti Nàìjíríà rárá nǹkan tí owó tá dẹ̀ ti ń ṣe pẹ̀lú Nàìjíríà látọjọ́ yìí tí ó survive Yorùbá ó yẹ kẹ́ ọkọ tó fẹ́ tó bímọ ńlé ẹ̀ onítọ̀hún òrọ́kọ fẹ́ kó rìn síwájú Yorùbá ò nípa kankan nínú Nàìjíríà àwọn tó ṣe agreement Nàìjíríà bí àwọn ṣe benefit sí fún wa nítorí àwọn Haúsá wọ́n ṣe benefit sí fún Nàìjíríà 8,000 plus náà ń ta ẹ̀wà olóyin 8,000 plus náà ń ta ẹ̀wà olóyin ní dúnrìn bá ṣe ń sọ̀rọ̀ yìí 8,000 plus ẹ confam ẹ̀yin tẹ́ bá wà ní Amẹ́ríkà tẹ́ wà ní diaspora lọ́hùn ẹ confam nǹkan tí mo ń sọ yìí 8,000 plus náà ń ta ẹ̀wà olóyin kí ló dé kí ló ṣe àwọn Haúsá bẹ́ẹ̀ ṣé torí ìdí tí wọ́n fi ń pa àwọn àgbẹ̀ wa nìyẹn pé tá a bá ti rí nǹkan gbìn níbí nǹkan títí wọn máa wọ́n lọ́hùn ẹni tí ó bá ṣí làákàyè ó máa mọ̀ pé Yorùbá ò lógo nínú Nàìjíríà the best way ni pé mo kàn má bá wá ní tá a bá lè yọra wa kúrò ńbẹ̀ fine àmọ́ tá a bá sì lè yọra wa kúrò ńbẹ̀ náà tọ́ Ọlọ́run ó bá wa yanjú ẹ o because mo ní a lot of experience nígbà tí mo join struggle Yorùbá Nation àkọ́kọ́ punishment tí ó kọ́kọ́ wáyé fún mi ni pé mo ní issue pẹ̀lú àwọn landlord tí mo ń gbélé ẹbí Yorùbá náà dẹ̀ ni wọ́n mi ìgbálé lọ́wọ́ Ìgbò mi ìgbálé lọ́wọ́ Haúsá o yeyeyeye o ẹrù kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti wá fún mi ní
kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti wá fún mi ní kí náà ti ń pè notice. Láńlọ́ọ̀dù tí mo wà nílé ẹ̀ yìí, torí kì í ṣe ilé tí mo kọ́ yẹn ni mo wà yìí, ilé tí mo rẹ́ǹtì ni mo wà yìí, níbi hostel tí mo máa ń show yẹn, ibẹ̀ ni mo wà yìí. Láńlọ́ọ̀dù tí mo wà nílé ẹ̀ yìí ni the first person tó kọ́kọ́ fún mi ní notice láyé ẹ̀. Ibi tí mo wà yìí wọ́n ti fún mi notice ẹ̀. Mo kàn ń wò ni pé ó mà ṣe o, Yorùbá náà ni wọ́n, torí pé mo wà ní struggle Yorùbá nation, torí pé mo wà ní struggle mo jẹ́ ọmọ fún bàbá mi olóyè Sunday Igboho Májàsọ́lá. Bóyá ni mo lọ́dún kan nílé kan rí láti ìgbà tí mo ti join Yorùbá nation struggle. Bóyá látara ìbẹ̀rù, bóyá látara nǹkan mi mọ reason o. Báyìí lómi kàn lè dédé mú complain wá, kàn lè dédé ṣe máa wò pé tọ̀ tí wá láṣẹ mo kí màá dẹ̀ tún páàkì ẹrù mi, màá tún lọ ń bò mí. Mo wá ń wo Yorùbá níwájú báyìí pé mo rí tí ìran Yorùbá fi okùn sọ́rùn tó wá hang ẹ̀. Okùn yẹn ò wá pa wọ́n. Ó dàbí ẹni tí ò jára ayé tí ò jérò ọ̀run. Bẹ́ẹ̀ ni mo ṣe rí situation yẹn. Bọ̀ ṣe mọ̀ pé àwa ò kí ń rí vision débi pa máa sọ́ǹta. Mo wá fi ara balẹ̀. Ó ní mo fi ń condemn election tí wọ́n ṣe last one lọ́hùn pé àníṣe ohun tá a rí rèé. Èébú lọ lórí èébú, èpè lọ lórí èpè, mo fine. Àmọ́ o, mo wá nawọ́ mi sókè pé èmi ò ní bá yín dìbò yín sí ní bá yín jẹ ìyá rẹ̀. Èmi lágbájá ọmọ lágbájá mo pè mo porúkọ ìyá mi. Mo wúre níbi tí wọ́n ti ń wíre, mo sì pe ọ̀lọ̀ níbi tí wọ́n ti ń pe ọ̀lọ̀. Mo pàyájọ́ níbi tí wọ́n ti ń pe, mo pe Lédùmarè níbi tó ti ń pe jẹ́. Pé ìbò yìí omi ní bá yín di ìsìn ní jẹ̀yà ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ fọ́lọ́run o, dákun yọ mí kúrò nínú wàhálà ìdààmú yìí. Ìní jáde, mi ní dìtẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ìgbìyànjú àti bọ́ lóko ẹrú fún Yorùbá. Ìní dìtẹ̀ wọn. Ọlọ́run o, dákun ṣàánú mi, má jẹ́ ń jẹ nínú ìyà yìí. Chai! Ó ti wá di pé kójoojúmọ́ lọmọ Yorùbá wá ń tọrọ bárà. Ìyẹn ọmọ Yorùbá tí ò fẹ́ ṣe ni kì í ṣerú ọmọ Yorùbá bíi tàwa yìí o. Tẹ́ bá notice rí pàwá tá wà ní láìfù yóò fi gbogbo ara pàwá tá ní káàdì nìyẹn, ìyà ń jẹ àwọn èèyàn gan. Ọlọ́run mi ní fún yín lófo. Ìyà ti jẹ burúkú sí wọn ní ara. Ṣebí ìwọ tó bá rí polo ló máa tán generator. Bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá rí polo kọ́ ló máa tán generator. Ìwọ tó bá capable kọ́ ló máa jẹun ni. Èmi tún yẹ pé mi ra àpò gàrí ni mo máa ń rà, mi ra gàrí péǹtì rí. Ọgbà tí mo débi tí mo ti fẹ́ ra gàrí yẹn tí mo gbóye tán pé mo ní ẹ má wọrí máa padà wá, mo wá ra 3 paint. Mo wá rẹ́rìn pé yes ó ti ẹ̀ dá. Mo wá fọgbọ́n béèrè oye tẹ́ ń ta gàrí ni. Gàrí ìkan 50 something thousand naira, ìkan 45,000 naira, wọ́n gba 43, ìkan 60 something thousand naira. Gàrí. Bẹ́ẹ̀ sì ni dúkìá àwọn èèyàn ń bàjẹ́. My brother, my father, my sisters, my mommy. Tó bá lọ́mọ tẹ́ ń fún lówó oúnjẹ bóyá ẹ wà nílùú òyìnbó. Tẹ́ wá ń fún lówó oúnjẹ bóyá bí a ti 20,000 naira tẹ́lẹ̀ ẹ increase ẹ o. Kò sí nǹkan tí 20,000 naira rà mọ́ o. Tẹ́ bá rò pé ló ń pa ẹ kọ́ọ̀lù ẹlòmíì. Kódà kò sí 50,000 naira ò lè jóúnjẹ ọ̀sẹ̀ kan ní Nàìjíríà báyìí. Ọlọ́run gbọ́. Tẹ́ bá rò pé mo ń ṣẹnu ẹ kọ́ọ̀lù ẹlòmíì pé ní ẹ gbàgbọ́ tí Mr. Saidi máa sọ̀rọ̀ kan pé 50,000 naira ò tó jẹun ọ̀sẹ̀ kan, especially ẹni tó bá lọ́mọ kan àbọ́mọ méjì. Mo wá rí gẹ́gẹ́ bí mi tún wá rí gẹ́gẹ́ bí punishment. Mo rí bí gẹ́gẹ́ bí pé tí ìyà ò bá jẹ ọmọ kò lè gbọ́n. Màá tún wá fún opportunity fi program yìí yà bàrà sí ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ kọ́mọ sá lọ nílé ọkọ. Tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ broke, ẹ kọ́mọ lọ fún bàbá ọmọ kẹ́ lọ jókòó sílé ọkọ yín jẹ́jẹ́ o. Ẹ má bínú o. Kì í ṣe pé bí a mo wájà o, ọ̀rọ̀ ló kọ̀ọ̀kan rọ̀ o. Ẹ má bínú o. Ẹ mọ̀ pé lẹ́jọ́ ni mí. Ẹjọ́ yẹn dẹ̀ ni tí bá ti ń rò sẹ́ǹsì mi máa ń lọ káàkiri ni.
so ìwọ tó bá ti mọ̀, ẹ̀yin obìnrin ẹ má wulẹ̀ sá lọ, ẹ má sá lọ, àjọ máa wà níbí náà ni. O ní sá lọ lékú lọ́wọ́, wàá dúró kó gbọ́, má sá lọ. Tó bá ti mọ̀ yí pé èèyàn bíi tiẹ̀ ṣe èèyàn bí Ọlọ́run ni ò sí, bó ṣe ń o lè máa control mi 50-50 ni kíní kan. Àǹtí ní sẹ́ndì DM sí wa, kẹ́ sẹ́ndì account number sí wa, ká fún yín lówó. Ọlọ́mọ ló máa tọ́jú ọmọ ẹ̀ o. Ẹ kọ́ ọmọ padà sílé ọlọ́mọ o. Ẹ kọ́ ọmọ padà lọ fọ́lọ́mọ, kẹ́ẹ̀dẹ̀ lọ ṣùwà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Obìnrin lóbìnrin á máa jẹ́ o. Obìnrin lóbìnrin á máa jẹ́ o. Ọkùnrin lọkùnrin á máa jẹ́ o. Ìṣítàn mi ó máa dó ẹlòmíì pẹ̀lú ẹ. Àǹtí ẹ má bínú bí mo ṣe ń sọ, ó máa dó ṣe rí pọ́nrán àwa ọkùnrin yìí tó bá ti rí nǹkan tó wù ó máa dìde ṣáá ni. Adoption mo fọ̀rọ̀ yà sínú ọ̀rọ̀ ni, ẹ má bínú bí mo ṣe ń sọ̀rọ̀, because this is an opportunity to learn, láti jẹ́ ká learn, because èmi ni mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí, and I know some people like me will have the same experience. You are a single mother of 3, you are doing kíní kan. Àǹtí ẹ kọ́ mọ padà lọ sílé dáàdì ẹ̀, bàbá ọmọ ló lọ́mọ. Kò possible kò jẹ́ pé ẹni tí ń ṣe mi ni mo bí, tí n bá fún yín lówó lé ní ṣé màá tún fún yín lọ́la ni. Ẹ ṣí ọpọlọ yín. Ìkan ti dàrú gan. Màá wá bẹ for opportunity bẹ gbogbo àwọn ọlọ́lá ayé tó jẹ́ àwọn kábíyèsí wa. Ẹ dákun àwọn nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe nílẹ̀ Yorùbá ẹ já ṣe. Ètùtù lásán ṣẹ́gun ogun. Mo mọ nǹkan tí mo ń sọ. Mo sì ti ń pariwo kíní pẹ́ẹ́pẹ́, àwọn èèyàn gbégbésẹ̀ lórí ẹ̀. Kò dẹ̀ ń ṣe nǹkan tí mo lè dá ṣe. Ẹ̀yin náà mọ̀ mí online pé àwọn nǹkan tí n bá lè dá ṣe, ìgbà mélòó náà fi sáré tọrọ owó sí, màá sáré gba bí 500 àbí nǹkan, màá sáré lọ ṣe. Àmọ́ ibi tí situation ilẹ̀ Yorùbá wà kì í ṣe nǹkan téèyàn kan lè dá ṣe. Téèyàn kan bá sọ fún yín pé òun lè dá ṣe, irọ́ ló ń pa, kò lè dá ṣe. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kábíyèsí wa, mo mọ̀ pé ẹ ń wo fídíò mi dáadáa. Ẹ dákun ẹ dìde sọ̀rọ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí Yorùbá kú táwọn èèyàn gbé now. Èèyàn wà nú ọjà ó ń tẹja báyìí la ṣe bá tó ń tògbé. Ọlọ́run àbá báyìí tó ń tògbé ni mo ní a ṣẹ̀ṣẹ̀ fọwọ́ tọ́ wọn ni. Ó ní ó ṣe wáyé báyìí kí lẹ fẹ́ anáfẹ́ rẹ̀ já. Mr. Saheed ẹ ní sùúrù, kí ló ṣe yín? Ó ní oníṣẹ́ ọ̀rọ̀ country yóò wá tó rò báyìí. Mo ní tọ̀ ibi abára wa nìyẹn o. Ẹ jẹ́ kó lí kálukú. Ẹ̀yin kábíyèsí wa mo bẹ̀ yín, Mr. Sunday Adébánjọ mo kí yín jàre. Ọmọ ọkọ original ni má nìyí o. Mi mọ̀ bóyá oníṣẹ̀ṣe ni o, mi dẹ̀ mọ̀ bóyá ó kọ̀ love ìṣẹ̀ṣe ni, àmọ́ gbogbo post ẹ̀ pátápátá ni mo máa ń rí. Ó against religion bí ṣéṣeṣe o. Àwọn ilé tún ní ọ̀gbà, gbogbo post ẹ̀ pátápátá ni mo máa ń rí. Ọkọ̀ pé ẹni yìí kò láìkì ó possible kẹ́ni yẹn má láìkì kéèyàn parọ́, torí gbogbo post ẹ̀, gbogbo behaviours ẹ̀ kò láìkì kó mú ẹ kó ṣẹnu kó scam, kò láìkì ẹ̀ rárá. Mr. Sunday Adébánjọ, to let you know that I know you very very well ló yẹ kí n sọ̀rọ̀ nípa ẹ̀. So gbogbo ẹ̀yin kábíyèsí wa ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run nǹkan tó bá ṣe pàtàkì tó bá yẹ kẹ́ ẹ ṣe fúnlẹ̀ Yorùbá ẹ ṣe kí ìlú lè tùbà kó lè tùṣẹ́. Ààrí Haúsá kó pariwo, ẹni kí wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀. Ààrí Ìgbò kó pariwo, àmọ́ ó ṣeé ṣe káwọn náà máa dún lábẹ́lẹ̀ kó má fẹ́ sọ síta. Torí tá a bá sì jọ wà nínú Nàìjíríà, dandan ni àwọn náà ti máa wait for their time láti patú tó wù àwọn náà. Òun ni ló jẹ́ kí Mr. Brother mi Sanwó-Olú, Babájídé Sanwó-Olú lẹ́yìn pé Daddy, God bless you. I see your handwork. You have to reduce them in Lagos State because Lagos State is a Yoruba land. This is the time tí ẹrú máa mọ́ra ẹ̀ ní ẹrú, tí ìwọ̀fà máa mọ́ra ẹ̀ ní ìwọ̀fà, tó nílé máa mọ́ra ẹ̀ ní onílé, tí àlejò tó máa mọ́ra ẹ̀ ní àlejò. Yes, accepted. We Yoruba can never sell our land for others tribe again. And I will beg ẹnikẹ́ni tó bá ti ṣerú ẹ̀, Dr. Sanwó-Olú, ẹnikẹ́ni tó bá ti talẹ̀ fún Ìgbò, tó bá ti kọ ẹgbó dànù, ó dìgbò rere. Ẹ má bá wọn pariwo tó bá kọ́kọ́ rà, ẹ jẹ́ kọ́kọ́ tán ná. Ilé láńlọ́ọ̀dù tó talẹ̀ fún Ìgbò yẹn náà ẹ demolish ẹ̀ dànù.
má sọ pé kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ mi kì í ṣọ̀tá ajé o. This is the time. Ìgbò ò lè talẹ̀ fún Yorùbá o, láyé wọn kì í talẹ̀ wọn. Yes, Ìgbò kò lè ever talẹ̀ fún Yorùbá láyé. But nǹkan tó mú mi jáde lénìí kì í ṣọ̀rọ̀ tó pọ̀ bí kì í ṣe wípé ṣọ́ọ̀bù tẹ́ ń gbà sáwọn island tó ń jóná wọ̀nyẹn ẹ má fi gbogbo ara kẹ́rù síbẹ̀ tán. Ayé kì í bá aládánwò ṣe. Ayé kì í bá aládánwò ṣe. Ayé kì í bá aládánwò. Má broke o. Tó bá broke best friend yẹn ló máa kọ́kọ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Nobody like anybody. Ẹnu mi lẹ́tí máa gbọ́ truth o. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ̀yin ọmọ ìyá mi. Mo kàn wá announce ni pé gbogbo àwọn ibi tí ṣọ́ọ̀bù bá ti ń súnmọ́ra wọn. Fẹ́ntọ́ bá l'opportunity láti rí fídíò yìí. Kẹ́rù díẹ̀ sílé, kẹ́rù díẹ̀ sí ṣọ́ọ̀bù. Ànírógun ilé ń jó o. Ànírógun demolition without information o. After God na government o. Wàá kàn pariwo wà dákẹ́ ni o. Ṣé fẹ́ gbọ́ tọrọ kò sẹ́ni tó máa mú. Kò sẹ́ni tó máa mú. Nínú àwọn task force tó wá ń demolish ilé yẹn náà ọmọ yín wà nù wọn. Nífẹ̀ẹ́ kan kú náà ó yá. Ọmọ yín wà nù wọn. Àbí ṣé tí brother mi bá jẹ́ task force báyìí tó wá lọ demolish ilé kan ṣé màá ní kan kú ni. Now ẹ máa wo ibi tí problem ti wà. Àwọn ọmọ tó ń ṣe yahoo yahoo wọn gbàdúrà kí dọ́là wálẹ̀. Àwọn aráàlú dẹ̀ ń pariwo pa fẹ́ kí Nàìjíríà dá. Báwo la ṣe fẹ́ ṣe? Ẹ ti rí pé ó ti dogun. Olópòsí a máa sọ pé kéèyàn kú. Hospital a máa gbàdúrà kéèyàn ṣàárẹ̀. Ìwọ kápẹ́ńtà wa máa ṣàdúrà pé kí ẹni tó tẹ̀ ti ṣe wardrobe tipẹ́tipẹ́ kí wardrobe ẹ̀ ti ẹ̀ wò kó wá ṣe mí. Èpè ń bẹ nínú àdúrà tí bá ń sọ fáwọn èèyàn wọ́n máa bá mi jiyàn. Èpè wà nínú àdúrà. Torí ọjà àdúrà ni a pè ní jẹ́. A pè gbogbo nǹkan téèyàn bá pè ní jẹ́ ni. Asọ̀rí Yorùbá kodò ni. Òun ló ń dà ọ̀pọ̀lọpọ̀ wa láàmú. Àti sórí Yorùbá kodò ló ń dà ọ̀pọ̀lọpọ̀ wa láàmú. Dọ́là. Ohun tá a bá pè ní jẹ́. Èpè yàtọ̀ sí ẹ̀gún. Ó yàtọ̀ sí ẹ̀fún. Ó yàtọ̀ sí èdì. Èdì ni nǹkan tó ń dì í mọ́yàn lára tí mú ní ṣìṣe. Kì í ṣe èpè. Èpè mo lè pè yín. Bọ̀ tí n bá wá fẹ́ ṣẹ́ èpè ìyẹn ló máa lọ sí ìdí ẹ̀gún. Pé mo fẹ́ ṣẹ́ àpè fún ẹni yìí. Bọ̀ mo fẹ́ pe ẹni mo fẹ́ pè lápè. Mo lè fẹ́ súre fún. Mo sì lè fẹ́ pè lórúkọ rẹ̀. But we Yorùbás a ti confuse Mr. Abdulateef Idowu, I greet you. A ti confuse a lot of many ways. Tá a fi dọ́rí Yorùbá kodò tí n bá sọ yí pé mò ń bọ̀ wá. Ẹlòmíì á sì máa retí mi. Mò ń bọ̀ wá. Tí n bá sọ pé mò ń bọ̀ lọ́dọ̀ yín nìyẹn. But tí n bá ní mò ń bọ̀ wá ìyẹn ni pé mò ń lọ ná. Mo lè wá mo sì lè má wá. Àgbọ̀ Yorùbá débẹ̀ mọ́. Pé alágbájá òdẹ̀ wa náà ń bọ̀ wá látàárọ̀. Mo ti sọ fún ẹ pé mò ń bọ̀ wá. Yorùbá jìn Yorùbá dùn. Bọ̀ láti kó wa lẹ́rú màá dẹ̀ tún wá pé gbogbo ẹ̀yin babaláwo ilẹ̀ Yorùbá pátápátá. Akọni ní ń perí akọni òjò ní ń perí òjò. Bá fẹ́fẹ́ bá fẹ́ tó bá kọlura wọn aṣọ̀rẹ́ ara wọn ni èmi ọmọ yín Saheed Ire náà ni mo tó pè yín. Gbogbo ẹ̀yin lákọ tẹ́ ẹ jẹ́ babaláwo ilẹ̀ Yorùbá. Tẹ́ ń gba òyìnbó láàyè. Ẹ jẹ́ kí n sọ the reality fún yín tẹ́ ẹ fúnra sí. Òyìnbó ti fẹ́ kógun jalẹ̀ Yorùbá ti pẹ́. But wọ́n ti lo strategy láti mú àwọn ọba wa. Tẹ́ bá rántí pé àwọn òyìnbó wá ń ṣẹrú lọ́dọ̀ àwọn kábíyèsí wa ní láyé àtijọ́ nígbà tí wọ́n ti bírú àwa yìí. Tẹ́ bá notice òyìnbó á bá kábíyèsí gbé umbrella torí pé wọ́n fẹ́ mọ̀ nípa foundation wa, wọ́n fẹ́ mọ̀ nípa ìṣẹ̀ṣe wa, wọ́n fẹ́ mọ̀ òjé tó jẹ wá torí pé wọ́n ti sọ ìtàn kan rí nígbà tí òyìnbó kan tó fẹ́ wá fi ìgbòjú gbé Yemọja kan bí. Àwọn láwo ló dìde sí tí wọ́n jẹ́ kó rí gbé lọ lọ́jọ́ náà lọ́hùn. Torí lọ́jọ́ yẹn náà lọ́hùn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá jù mí lọ ẹ máa mọ̀ tán tí mò ń sọ ẹ pé wọ́n fẹ́ ṣe àdàmọ̀dì ọkọ̀ wíwà nígbà tí wọ́n sì ń lo mọ́tò tí ìjàpá nítorí pé ìgbín kan nínú omi ni wọ́n fi ṣe ìjàpá. Ìgbín kan structure ìgbín kan nínú omi ni wọ́n fi ṣe ìjàpá. Kò yé structure
crocodile mo ti gbàgbé ìkejì yẹn ni wọ́n fi padà ṣe 504 mọ̀ wọ́n wá rí pé Iyèméjà lẹ́wà púpọ̀ Iyèméjà dẹ̀ pé different tribe àwọn náà ní lọ́hùn àmọ́ tọ̀hún títí wọn ẹ̀yà wọn lórí ó tún yàtọ̀ sí tiwa ń bí ni wọ́n ṣe láìkì nǹkan wa nílẹ̀ adúláwọ̀ púpọ̀ òyìnbó ò lè filẹ̀ Yorùbá ṣeré but ẹ mọ̀ tẹ́ bá notice nísìnyí ẹ rí i pé òyìnbó ti ń ra àwọn nǹkan tí àwọn ẹ̀gbọ́n tiwa ò rà àwọn ẹ̀gbọ́n tiwa ń ra lé sọ́hùn àwọn ń ra lé síbí torí pé nǹkan tí àwa ò value ń bí tó yẹ ká lọ sọ́hùn àwa náà la tà á fún wọn tẹ́ bá fẹ́ gbọ́ nǹkan tí àwa ò value ń bí màá ṣàlàyé fún yín kí ni ìdí tí mi kì í tí bá fẹ́ tajà ìṣègùn fẹ́ lòmíì tí màá sọ pé price báyìí ni tó bá ti gbà ìdí ni wípé gbogbo ìran Yorùbá pátápátá náà ní ìṣẹ̀ǹbáyé náà ní òrìṣà tí wọ́n ń bọ̀ nígbà tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní gbọ́ nípa owó tó yìnbó kó dọ́là dé ibi tán ti gẹ́ẹ̀tì wa nìyẹn oníkálùkù bẹ̀rẹ̀ sí ń ta òòṣà ìdílé ẹ̀ ó ní 40 million ó ní kinní kan owó dẹ̀ níyì nígbà náà à ń lé owó a ti gbàgbé àtúbọ̀tán ó ní òjá lówó torí pé àgbé títí wa tà àkànjú jẹ oúnjẹ tó yẹ ká jẹ pẹ́pẹ́pẹ́ àkànjú jẹ láàrin wákàtí méjì tẹ́ bá ta òòṣà ìdílé yín tán ẹ̀yin fámìlì máa jókòó ẹ máa pín owó ọ̀pọ̀lọpọ̀ àwọn fámìlì tó jọ pín owó ìdí òòṣà nígbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń dààmú kiri wọn sì lè bọ́nú ẹ̀ àfi tán bá padà síbi orísun wọn àfi tí wọ́n bá padà síbi orísun wọn pé nǹkan tẹ́ gbé tà yìí èèwọ̀ ni wọ́n kì í gbérú ẹ̀ tà nílẹ̀ Yorùbá torí pé atọ́nà wa ni ẹ wá wo nǹkan tó yìnbó ṣe òyìnbó wá ra kinní yẹn ibi tí mo ti mọ̀ pé àwọn kan dìdìrín nínú ayé ni pé they forget history tí ẹ bá fẹ́ wà normal nílé ayé yìí tẹ́ bá fẹ́ look normal don't forget history but when you forget history you will become a fool Ọlọ́run gbogbo ẹ̀dá tó bá ti ń gbàgbé history láyé ọ̀dẹ̀ dìdìrín náà máa ń padà jẹ́ because wọn ò ní mọ ibi tí wọ́n ti wá àlejò àwa padà làlé wọn lọ́wọ́ now ẹ wá wo wọ́n wá mú Christianity Àràbù náà gbé Muslim wá fún wa ń bí àdẹ̀gbá oníkálukú bẹ̀rẹ̀ sí Ifáyẹmí wá ń jẹ́ Kàbírù Ògúntádé wá ń jẹ́ Usman abẹ̀ sí change system life career wa ẹ máa wá wò ó ẹ bá mi sọ Nàìjíríà lẹ́ni tó survive tí ó survive lọ́wọ́ àwọn òyìnbó a máa sá lọ awádẹni tó ń sá lọ sọ́dọ̀ wọn torí pé wọ́n lo nǹkan títí wa láti build career wọn ojojú ǹjẹ́ tẹ́ rántí pé ìgbà tán ṣe mọ́tò oníjàpá tán bá fẹ́ wáìnì glass up ṣe mọ̀ pé báyìí náà ṣe máa ń ṣe abẹ́ ti gbàgbé ni báyìí náà ṣe máa ń ṣe wọ́n máa ń yí báyìí ni ìgbà tó yá tán tún grow up nínú technology wọ́n tún fi sí pé kẹ́kọ̀ọ́ tẹ̀bì kan kó máa lọ sókè fúnra ẹ̀ ó yá remote ló ń control dídí mọ́tò kan sìn níbi tí technology wọ́n improve sí but technology tèmi àti yín ni pé kí n báyé yín ṣe ń dà yẹn kẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ bí friend yín kó máa wá bí òun ṣe máa pa yín dànù bó ṣe máa take over ṣọ́ ọ́fíìsì yín torí pé ó ń dáa fún yín ìyẹn ni technology Yorùbá like for example ṣe ráwọn idiot tán wá disturb mi lórí site mi because of pé mo ń fresh mo ń fine mo kàn live life mi ní problem pẹ̀lú anybody mo dẹ̀ ra ọwọ́ wọn dẹ̀ ni mo ti ralẹ̀ Yorùbá ni wọ́n ibi tí technology tí wọ́n wà ní pé kájọ disturb life ara wa kí n pa yín torí pé mo fẹ́ gbàyàwó yín kí n pa yín torí pé mo fẹ́ gbọ́mọ yín that is what Yorùbá system is which is kì í ṣe bí wọ́n ṣe dá wa nìyàwó fún ara wa náà la fọwọ́ ara wa yí kádàrá ara wa padà àwa lọ ń ka ìtàn Jerusalem tí ò kàn wá a lọ ka ìtàn Arab tí ò kàn wá kí nìyẹn fi ìyà jẹ Yorùbá burúkú báyìí tá a bá kúkú sọ̀rọ̀ àwọn èèyàn oníjà sọ̀rọ̀ àmọ́ etí tí ó gbọ́ ó padà gbọ́ ibi tá a ṣagídídé náà la kù sí yìí ibi tá a ṣagídídé la kù sí yìí kò yẹ kí n sọ̀rọ̀ nú ilé mi àmọ́ máa sọ díẹ̀ nú ẹ̀ ìyàwó mi
bí ìgbà tó attack ẹ̀ ní last 5 days wọ́n attack ẹ̀ látojú oorun. I think she's gone already. Mo ṣàkọrẹ́ nìyẹn tó call mi. Hello daddy lágbájá ẹ wá. Kí ló ṣẹlẹ̀? Mo jáde nínú yàrá mi mo lọ bá. Ẹni yóò máa lè gbọ́wọ́ mọ̀. Kí ló ṣẹlẹ̀? Mo wá mú ẹ̀rọ àṣàsí nínú ilé tí mo ń polówó yẹn náà ni mo wá fi wẹ̀. Mo fi há lórí. Mo wá fún ní àgbo ọfà, àgbo àtúwọ́. Mo wá rí pé ọfà ni ó ti mú lẹ́yìn. Ó ti rìn káàkiri ara ẹ̀. Mo tètè àtáàkì ẹ̀. Ìyàwó mi òun mà ló wà láàfíà tó mà ti mọ́mọ lọ skúù yìí. Ẹ̀yin ọmọ ìyá mi tájọ jẹ́ Yorùbá ẹ wá ń bí. Kólíkálùkù padà lọ sílé ẹ jẹ́ ká lọ máa ṣòro ìdílé wa. Nǹkan ti bàjẹ́ nílẹ̀ Yorùbá kọjá gbogbo eléyìí tá a kóra wa sí yìí. Ẹ má jẹ́ ká máa tanra wa jẹ mọ́. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ọlọ́balọ́ba, ẹ̀yin èèyàn wa màá sì bẹ̀yìn pátápátá. Àwọn ilé tó ń jó nínú áíláńdì tó bá ní nǹkan tó yẹ kẹ́ ṣe nílùú Èkó káàkiri ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá wa ṣe. Ọlọ́run ẹ bá wa ṣe. Eléyìí tá a tanra wa jẹ yìí ti tó. Eléyìí tá a tanra wa jẹ ti tó. Òun ló jẹ́ kémi náà wá sọ ewé dowó pé gbogbo ẹ̀yin tẹ́ ta nǹkan ìṣẹ̀báyé baba ńlá baba yín ẹ padà jẹ ìyà ẹ jẹ ewé ìyà. Àlọ́ ka Bible yẹn wọ́n ní Hebrew ló ti wá. Ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ yéèyàn. Wọ́n ní Hebrew ní Bible ti wá. Àbí? Wọ́n ní èdè Hebrew náà fi kọ́. Páwọn kan ló báwọn náà ṣe ń sọ òyìnbó yẹn gan. Àwọn kan ló translate ẹ̀. Wọ́n translate ẹ̀ kí ló kàn wá pẹ̀lú yẹn? Èdè tán fi bí wa lè di abínibí ká sọ Yorùbá. Tí Yorùbá bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á ní ọ̀fọ̀, wọ́n á ní yóò pọ̀fọ̀. Tó bá fẹ́ súre wọ́n á ní ó fẹ́ pe àyájọ́. Eléyìí tó tiẹ̀ wá worst jù táànú àwọn èèyàn ń ṣe mí ni ẹ̀yin tẹ́ ń pray pẹ̀lú English. Òyìnbó tẹ́ ń sọ ò correct mọ́ Yorùbá tán bá yín translate ẹ̀ sí èpè lọ́pọ̀lọpọ̀ yín ṣẹ́ fúnra yín. Take it or leave it. Èpè. Ta ló sọ fún ẹ pé wá ní come? Ẹ máa tanra yín. Ta ló sọ fún ẹ pé lùkù ní máa wò? Ibo náà ti gbá research yẹn kí ló kàn wá pẹ̀lú wọn? Ẹ já sinmi ara wa. Káyé tanra wa jẹ mọ́. Káwọn bàbá máa já sí gallop. Deep gallop. Ẹ wá wò. Nǹkan tá a kẹ̀yìn sí lánàá. Ọ̀pọ̀lọpọ̀ wa ní òwú kó ṣiṣẹ́ àgbẹ̀. Because you want to be a big boy. Big boy. Yorí ẹ yí. Big boy. 65,000 on àpò rice nísìn. 60 what? 60 àpò rice tó confirm. 65,000 ni wọ́n tà. But sorry, àpò gàrí jàre. Àpò rice ti wọ 80 something sìn. Àpò gàrí eléyìí tó jẹ́ normal national àpò is 43,000, 45,000. Gàrí tá ń rà ní 3,000 naira per bag, 4,000 naira per bag. Tẹ́lẹ̀. Kí ló ṣe pákí? Torí pé akẹ̀yìn, anílẹ̀ wa, a ní àwọn alálẹ̀ wa wọn ò dá. Àwọn náà wọ́n kúkú wá múlẹ̀ náà dání. Àwọn náà ò jẹ́ kílẹ̀ yẹn náà dá. Débi pé rí nǹkan gbìn. Wọ́n tún wá ṣe paríparí ẹ̀, wọ́n tún wá kó àwọn ọ̀tá tí ó máa pa àwọn àgbẹ̀. Wọ́n tún wá kó tì wọ́n. Ẹ wá rí pé tí kì bá ń ṣe pé ọpẹ́lọpẹ́ àwọn akọni tí ò fi ṣẹ̀ṣe sílẹ̀. Àwọn ló sì jẹ́ kí ọwọ́ báńdíìtì lọlẹ̀ díẹ̀ nílẹ̀ Yorùbá. Àgàgà bàbá mi tẹ́ ń wò yìí. Àjọ máa ń sùn, àjọ máa ń jí níbẹ̀ ṣe ń wò wọ́n ẹ̀. Tí n bá ti rí fọ́tò wọn mo ti wà òkè mo yó. Mo bá ti rí fọ́tò wọn bọ́n ṣe wà yìí. Ẹni bàbá yìí ń bẹ nínú àwọn tó là wá lójú nílẹ̀ Yorùbá. Àwọn dìdìrín kan dẹ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn wá ní ẹ kò kàwé. Kí ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe kàn wá pẹ̀lú kàwé? Kí ló ìwé ẹ̀ tó kà ń sìn kí ló wúlò fún sìn? Can you come outside and tell us pé okay o ìwé tí mo kà nǹkan báyìí ló wúlò fún? Tó o bá ní certificate o lè mọ̀. Bó o tún ní certificate gan o lè mọ̀ ríṣẹ́ àìmọye. O mọ̀yàn o ní certificate. Kí la fẹ́ fi certificate ẹ ṣe? Especially ní Nàìjíríà. Certificate ẹ ò wà useful now. Gbogbo ìwé tó kà ọkọ̀ lọ ṣe drama ní ìdí àlọ́ àpamọ̀ àti àpagbè náà ti mú lecturing study jáde.
àlọ́ àpamọ̀ àti àpagbè yẹn wá àbádọ́nu ẹ̀ ṣé school ò ti dowó ń sìn kí wá ní benefit of the school. No tí n bá foolish ẹ jẹ́ kájọ máa foolish papọ̀ tí bá dẹ̀ ń sọ reality ẹ jẹ́ kájọ máa reality papọ̀ ni o ẹ jẹ́ kájọ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ kájọ yanjú ẹ̀ báyìí kò ní bàjẹ́ bàbá mi Dash Mayor mẹsáyà tèmi nìyẹn tí ó bá mọ̀ pé kì í ṣe mẹsáyà tó ìṣòro ayé tiẹ̀ nìyẹn kóun náà jáde kó ṣe bí akọni ṣẹ́ni tó ń jẹ indomie ló fẹ́ jáde tó ṣe bí akọni ẹ bá ẹ̀ lè fẹ́ni tó ń jẹ indomie wẹ́ni tó ń jẹwé lójoojúmọ́ ó yàtọ̀ síra wọn ẹlòmíín wà kò rò fẹ́ stain bọ̀ àwọn tó yẹ pé inú ewé ni wọ́n ti bí wọn ọmọ Ògún ni wọ́n sì ní dẹran Ògún láéláé bàbá yìí ń bẹ nínú àwọn tó liberate Yorùbá a ti sùn tẹ́lẹ̀ a ti sùn àjára wa ẹni tẹ́ wá ní kò lọ school tẹ́ ní kò kàwé kò gbóyìnbó kò gbọ́gbá gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ o tó tán bá tún máa kó kàrámọ̀ wọn dé àwọn tó gbóyìnbó ń sìn Ìbàdàn làwọn fẹ́ lọ léṣe yìí Mákindé kúrò tán bá ti léṣe yìí Mákindé kúrò Yorùbá ti gbòmìnira nìyẹn àwọn tó kàwé ibi tíwèé tí wọ́n direct wọn sí nìyẹn. But this man came to liberate us ó já wa tán pé ọ̀gbẹ́ni mo rẹ́ lòmíì tó yẹ pé ó ní òun ò lo nǹkan dúdú rí the first time tó máa lò ọwọ́ mi lòun ti gbà màá ní kí lẹ wí lo nǹkan dúdú rí tẹ́ bá rí ìbọn báyẹn máa sá o ó ní kọ́lọ́ máa mú wa kàkà kí ilẹ̀ kú ilẹ̀ aṣá ni nǹkan tí mo fi ẹ̀yin Yorùbá ṣé ká má tọ́ra wa jẹ a nídìí àti máa ka story book mọ́ a nídìí any fucking story book let's face wetin face us ká face nǹkan tó face wa ìwé tó kọ fún oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o odù ifá ogbè kankan mẹ́rìndínlógún yẹn ẹ wò ní stéètì kankan náà fi dá o bó ṣe dífá fún Wó ló dífá fún ìlú Èkó bó ṣe dífá fún ìlú Èkó ló dífá fún Ògùn ló dífá fún Kwara ló dífá fún Oǹdó ló dífá fún Benin ló dífá fún Tápà ló dífá fún gbogbo Yorùbá jọ ní gbogbo wa àti Tápà àti Yorùbá jọ ní gbogbo wa o ló dífá fún Kogi yẹn náà Yorùbá jọ ní gbogbo wa Ìbíní Ẹdó sì ti ń bẹ̀ yẹn Yorùbá jọ ní gbogbo wa ẹ gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ nǹkan tó dí fúnlẹ̀ wa káwọn bàbá ńlá bàbá àwọn kábíyèsí wa tó di pé wọ́n ti fò nìkan ẹnìkankan má fọ̀ làjú bọ̀ èmi náà ń jẹ́ traditionalist tí mi dẹ̀ kí n wọ fashion native fashion kò ń ṣe gbogbo èèyàn ni ó lè wọ native fashion but tá a bá lo native fashion ní public ẹ jẹ́ ká lo native life l'underground o ẹlòmíín ṣàìsàn ẹ wo billing ni mo fi lé àwọn èèyàn sẹ́yìn lóríṣiríṣi story tí mo ti gbọ́ ẹlòmíín kan rìn lára ẹ̀ mo ti mọ̀ pọ́ fà ní Mr. Samuel long time yes Bible is for European people it's not for we Yorubas kò sí fún Yorùbá it's not for we kò sí fún wa wọ́n ti da system wa rú wọ́n ti brainwash wa wọ́n ti confuse wa àti lose knowledge tó yẹ ká lose ẹlòmíì tó bá ní kẹlòmíì wá ewé kẹlòmíì mú akérèjùpọ̀n egbò akérèjùpọ̀n kó náà sókè báyìí kó mọ́ tó bá sọ pé òkè ó yá o ǹjẹ́ o tiẹ̀ tó bá tiẹ̀ rọ́ta nù rókò ṣó dámọ̀ ẹlòmíì ò mọ̀ mo tiẹ̀ wá ń sọ̀rọ̀ àwọn nǹkan tó tiẹ̀ lọ fà bóyá lẹ́lòmíì mo orúkọ tẹ́yẹ ń jẹ́ gbogbo ẹ̀sìn náà ṣàlàyé fún wa ẹlòmíì ń tewé pápá sọmọ́lẹ̀ báyìí kò mọṣẹ́ tó ń ṣe ewé rínrín ẹlòmíì ń gborí ẹ̀ kọjá báyìí kò mọṣẹ́ tó ń ṣe bóyá lẹ́lòmíì gan déwé àkókò mọ̀ ewé àkókò bóyá pọ́pùlà tó bóyá lẹ́lòmíì dàmọ̀ láyé ẹ̀ ó dẹ̀ jẹ́ Yorùbá a ti wọ one chance o Yorùbá ẹ wá wo bí lè ṣe ń jó báwọn ọjà ṣe ń jó káàkiri tẹ́ ẹ bá bọ nǹkan tó yẹ kẹ́ ẹ bọ nínú ọjà ẹlòmíì ó padà sẹ́sẹ̀ àárọ̀ tí ò bá ṣọ́ra olóyè kí n tètè wá jáde pé ẹ̀yin ọmọ Yorùbá
ẹ má yẹ ká fi iná sórí òrùlé sùn. Mo dẹ̀ ń bẹ gbogbo àwọn kábíyèsí wa kán dákun kán má ro tẹ̀ṣẹ̀ wa o. Ọlọ́run, some Yorùbá don't know ewédú. Ọ̀nà wo ló fẹ́ gbà mọ́? Ìgbà tán ti sọ fún pé kó mọ̀ pé ewé is for Satan. Kí ló ń jẹ́ Satan? Ṣé o dá Satan mọ̀? Ṣé o lè describe ẹ̀? Tá a bá ń sọ pé Elédùmarè, ọba tó mọ odù tó mọ àrè tó mọ gbogbo ẹ̀, tó mọ ayé tó mọ ọ̀run, ìbà kábíyèsí, ọba ńlá, ọba tójú ẹ̀ tó lé tó tóko. Tá a bá ń sọ pé Ọlọ́run, ìyẹn láyé Elédùmarè lókè, nítorí pé àwa gan ò mọbi tó wà gan, ó ṣàfarapamọ́ fún wa nítorí ìrìkíṣí ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun àwa tá à ń bẹ nílé ayé àwọn ọmọ ènìyàn. Aburú, ẹ̀dá Ádámọ̀ burú gan, torí pé nǹkan tó dá fún ayé òun ló ṣe gbé agbára lé bàbá mi Èṣù lọ́wọ́ láàlú ògiri òkò. Ìbà o, má ṣe mí, má ṣe ràn mí, kò sì dúró tì mí pẹ́pẹ́pẹ́, má jẹ́ ń ṣìṣe nínú ayé. Àwa kẹ̀yìn sí Èṣù yẹn, Èṣù dẹ̀ lọ́lọ́run gbáyé lé lọ́wọ́. Ọlọ́run gbé ayé lé Èṣù lọ́wọ́ tààrà pé ó dá mọ́ darí ayé mo fún ọ. Àwọn kan wá dé, wọ́n wá ní Èṣù is a Satan. Èṣù is not a Satan ni ọ̀gá. Satan tí wọ́n, Satan ń bẹ láàrin ara yín, ẹ̀yin náà lọ̀tá ara yín. Ẹ̀yin ẹ̀kọ́ mansion sìn, kọ́rọ̀ ẹ̀yin máa gbénu one room. Eléyìí tó yẹ kó sáré pé ọ̀rẹ́ mi, ó ti dáa fún ẹ, ṣàánú èmi náà fi mímọ̀ náà. Ọ̀nà owó ló gbà, kò ní ṣe yẹn. Pé ṣe lágbájá lórí méjì ni, mi ní jẹun lé ẹ̀mọ́ kádàrá mi ló ń lò. Ibẹ̀ láti bẹ̀rẹ̀, ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà tán sì bí lágbájá, bọ́n ṣe bí lágbájá kọ́nà bí kì í wọ́ tàmẹ̀dò. Ó yẹ kó ronú débẹ̀ pé bọ́n ṣe bí yín yàtọ̀ síra wọn. Ẹlòmíì ti ń bímọ ti wẹ ọmọ ẹ̀ lágbo láti kékeré pé wáyé wá ṣe oríire ni. Bẹ́ẹ̀ ni, ẹ lọ kọ́lẹ̀ kẹ lọ kọ́ déètì nílẹ̀, kò sí nínú àwọn ọmọ mi tí ò ní là. Kò sí, torí gbogbo wọn ni mo ti bí bó ṣe yẹ kí n bí wọn. Ìpè aláàfáà mi, ìpè bóbélì mi, ìpè pásítọ̀ wá ṣàdúrà. Mo sọmọ mi lórúkọ mi fún ara mi ni mo sọmọ mi lórúkọ. Mo sì ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún wọn pátá, mo sì pẹran fún wọn bó ṣe yẹ kí n pa fún wọn. Mo ti súre sínú ayé wọn, mo ti sọ̀rọ̀ sílé ayé wọn. Àgbàrá kì í rìn kó má rí ibi fi tiẹ̀ là. Ìrandíran mi tó bá ń jáde nínú gbogbo ara mi, kò sẹ́ni tí ó ṣàṣetì nínú gbogbo wọn. Àṣeyọrí náà máa gbélé ayé ṣe.